pẹ̀lú bí àwọn Yorùbá bá ṣe máa ń sọ̀rọ̀ tó máa ń béèrè láàrin ara wọn pé ta ni aṣíwájú ìran Yorùbá àti pé ó yẹ kí Yorùbá kó ní ẹni tí yóò jẹ́ aṣíwájú. Kábíyèsí Ọ̀jájá ìyún Ọọ̀ni Ilé-Ifẹ̀ àrólé Oòduà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì. Kábíyèsí ti fòpin sí eléyìí o, tó sì jẹ́ pé pẹ̀lú ìgbésẹ̀ tí kábíyèsí gbé lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ keje nínú oṣù kejìlá ọdún yìí the 7th of December 2025. Kábíyèsí ó ti kéde ẹni tí ó jẹ́ aṣíwájú fún gbogbo ìran Yorùbá. Ẹ rántí wípé àwọn ọmọ Yorùbá míì iná ti máa ń jiyàn lórí ẹ̀rọ ayélujára wípé ta gan ni aṣíwájú ìran Yorùbá. Báwọn míì ṣe máa sọ pé àwọn gómìnà òun ni aṣíwájú ìran Yorùbá, làwọn míì sọ pé àwọn ọba aládé àwọn ni wọ́n jẹ́ aṣíwájú ìran Yorùbá, táwọn míì sì máa ń sọ pé àwọn olóṣèlú kan tàbí àwọn adarí ẹgbẹ́ bíi ẹgbẹ́ Afẹ́nifẹ́re òun gan ni adarí àti aṣíwájú gbogbo ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n òpin ó ti débélé yìí o, nítorí pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ ó ti yan aṣíwájú fún gbogbo ìran Yorùbá. Kò sì sí ẹni méjì tí kábíyèsí tó yàn báyìí ju ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ olórí oko fún Nàìjíríà káfàtà, ìyẹn ni àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Òun ni Ọọ̀ni Ilé-Ifẹ̀ ìlú máa yàn gẹ́gẹ́ bí olórí àti aṣíwájú fún gbogbo ìran Yorùbá lásìkò yìí. Ẹ rántí pé ẹnìkan tí ó di oyè náà mú, ìyẹn aṣíwájú ilẹ̀ Oòduà tó jẹ́ aṣíwájú fún gbogbo Yorùbá, ó ní alákòóso ìjọba ìwọ̀ oòrùn àtijọ́, the premier of the defunct western region of Nigeria, olóògbé Jeremiah Oyeniyi Ọbáfẹ́mi Awólọ́wọ̀, òun ló dipò náà mú látìgbà tí bàbá òun sì ti kú. Kò sẹ́lòmíì tó ti fi rọ́pò gẹ́gẹ́ bí aṣíwájú ilẹ̀ Yorùbá. Ṣá o, lọ́jọ́ àìkú tí í ṣe Sunday ni Ọọ̀ni jẹ́ kó di mọ̀ pé òun ti yan Tinubu sí ipò náà. Kódà kábíyèsí jẹ́ kó di mọ̀ pé láti nǹkan bí ọdún 5 sẹ́yìn ni òun ti yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí aṣíwájú fún gbogbo ìran Yorùbá. Lásìkò tí kábíyèsí tó ń ṣayẹyẹ ọdún kẹwàá lórí ìtẹ́, níbi tí ó ti fi oyè yèyé aṣíwájú gbogbo ilẹ̀ Oòduà tó ti fi dá ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́lá, ìyẹn sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu, ní kábíyèsí ló máa ti tú àṣírí yìí. Kábíyèsí jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú bí àwọn ṣe ń fi Olúrẹ̀mí jẹ yèyé, àjẹpọ̀kọ ẹ̀ òun gangan ni aṣíwájú. Èèyàn pé bá bá ti fobìnrin jẹ yèyé aṣíwájú, èyí tó túmọ̀ sí pọ́kọ ẹ̀ gan ni aṣíwájú. Tí kábíyèsí wá jẹ́ kó di mọ̀ pé òun dúpẹ́ lọ́wọ́ Tinubu tó yọ̀ǹda Rẹ̀mí láti wá joyè náà àti láti ṣe àwọn orò tó yẹ. Kábíyèsí sì fi kún pé láti bí ọdún 5 sẹ́yìn ni òun ti yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní aṣíwájú gbogbo Oòduà, àti pé ìgbésẹ̀ náà kì í ṣe ìgbésẹ̀ òun nìkan, olólọ́ gbogbo àwọn ọba ńláńlá ní ilẹ̀ Yorùbá nínú tí wọ́n fòǹtẹ̀lù pé Tinubu òun gan ni olórí àti aṣíwájú gbogbo ìran Yorùbá.